náà sọ lóun ọmọ tí wọ́n fi wá sáàbù wọn ọmọ tí wọ́n wá sáàbù wọn àbí kó wọn orí lọ́ọ̀yà wọn ọkọ̀ tó wà ní pẹ́ọ́dà ẹ̀ka fún un tí wọ́n fi torí rẹ̀ gbé wa kọ́dọ̀ sọ ní wọ́n kàn ń gbé òun bọ̀ láàárọ̀ yìí ni òun ọmọ tí wọ́n ń gbé òun lọ òun ọmọ tí òun lọ ṣe lọ́tì ni wọ́n kà fún wọ́n ti kà fún ó ti deny pé gbogbo ẹ̀sùn tí bàbá wa Làbíbù fi kan òun pé kò rí bẹ́ẹ̀ onírọ́ ni ìgbà náà mo ti sí fídíò àwọn kọ̀ọ̀kan ọdún ìrọ̀sẹ̀ pé mo ti mú tirẹ̀ bẹ̀ tí wọ́n sábì hàn pé n ti ń pè nírọ́ ni o tàbá dé when we get to the bridge we know how to cross it tàbá dójú agbami bóyá rọ́ ni bóyá òótọ́ ni gbogbo àgbáyé ọmọ tàbá dé stage yẹn now lẹ́yìn yẹn ni pé ìgbà tí ò ti sí lọ́ọ̀yà ní court issue ọ̀rọ̀ bẹ́ẹ̀lì rẹ̀ kò tí ì ṣe é sọ torí pé tí ẹni tó ń sojú àwa Ọláṣẹ́jú bá tako bẹ́ẹ̀lì rẹ̀ kò sí lọ́ọ̀yà tí ó apply fún bẹ́ẹ̀lì rẹ̀ níbẹ̀ lọ́sọ̀ kóòtù ṣe lo discretion rẹ̀ ó lo agbára tí òfin fún un pé òun adjourn wọ́n sì adjourn sí 14th November 14th November pé tó wá di 14th November òun kó ti wá bí ó sì rí lọ́ọ̀yà rẹ̀ àmọ́ títí dìgbà òun ọmọ padà sọ́dọ̀ àwọn correctional. mo kí gbogbo yẹn lólùfẹ́ mi lórí ọ̀rọ̀ Tani Olohun mo fẹ́ ṣàlàyé fún wa wípé ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ láti bẹ́ẹ̀lẹ̀ so kì í sì pé àwọn lọ́ọ̀yà ò gbé àwọn ìgbésẹ̀ tó yẹ o ṣùgbọ́n kọ́lọ́wọ́ sáà fún alágbára ní sùúrù àwọn ará bí ò ní option náà ní option kankan a gbọ́dọ̀ fi Tani Olohun sílẹ̀ adẹ̀dúpẹ́ lọ́wọ́ Alfa Labib mi tiẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá ògidì ọmọ Yorùbá ni wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n a ṣe ẹ̀gbá research débẹ̀ ni so àwọn ará bí kàn fa irú Alfa Labib yẹn mọ́ wọ́n kàn fà wọ́n bọ́ abẹ́ tẹ́lẹ̀ ni wọ́n mọ̀ pé ọmọ Yorùbá ni ọmọ Yorùbá máa jẹ́ Alfa Labib ti yọ̀ǹda Tani Olohun àwọn tó kù sí lọ́wọ́ náà ló kù sí lọ́wọ́ ṣùgbọ́n àwọn agbẹjọ́rò Tani Olohun wọ́n ń gbé ìgbésẹ̀ tó yẹ jẹ́ tọrọ dé dúró adéọmọdé lórúkọ mi bá mi subscribe sí YouTube channel mi ẹ má dẹ̀ gbàgbé láti bá mi share fídíò yìí ó dàbọ̀.